Africa Content TV.
ló bí ẹ tó bá jẹ́ pé lóòótọ́ inú obìnrin láti gbé ẹ jáde bóyá tó bá kọ̀ wá wọn ìwọ bá wá wá ní òtítì tẹ̀lé wọn oṣù bá wá wá tẹ̀lé wọn tíye bóyá tó bá wá láàárọ̀ ìyá tó bá wá lọ́sàn-án wá dọ̀wọ̀ kan ọ̀gá tí kò sáà bóyá tó bá wá ìrọ̀lẹ́ wá sáré ọlọ́dí ọlọ́run tó bá wá lálẹ́ wá gbọ́ lórí ẹlẹ́ ìbòmí tó bá wà lóru wá sí ẹyẹ wá lóru ẹ bá bọ lóru ẹyẹ wá lóru ẹ bá bọ lóru àwọn tó ń bọ̀ wá bá àti sùn ẹyẹ wá lóru ẹ bá bọ lóru ẹyẹ wá lóru ẹ bá bọ lóru ẹ bá bọ wá ẹni pé lọ wàláyì wàláyì torí àwọn tó mọ̀ wá bá àwọn tó mọ̀ wá bá ṣe ìjà ń bọ̀ ìjà òsì ìjà ń bọ̀ ìjà òsì bóyá ajagunmọ̀dé lápá láwọn ní ìbọn lápá ní àdúrà ó ṣe wà ní.